ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìn dé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí Ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mádàgbàmọ́lẹ̀ one fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wa tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ Ọlọ́run tá a lọ̀tá Ọlọ́run tá a ní olùgbèjà Ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìn dé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi ìbànújẹ́.
Obe mo
hunzon bonyowa tadagbe we na hunogan wọ́n ní tí èèyàn bá kọ́ṣẹ́ òrìṣà tó lè sì má ṣe oríire ni fún hunogan hunogan che agbande kan chenu wọ́n ní hunogan táwọn àgbàdé kàchẹ̀rù máa sì gígọ tó sì gígọ ní tí ipò epo kàkà sọ ìṣòǹpa na dagbe ni kondeji ní ṣòǹpa do pepepe ye gidi mi gli ama mo dona azon lo bonyowa wọ́n ní lóòótọ́ hunogan táwọn wọ́n ṣe bá ṣe máa ń ṣe àwọn náwó àmọ́ wọ́n rí ìrìn ohun táwọn fẹ́ bon kanu ba ye no che no dijo àwọn sì máa ń ṣe látọdún títí ń bẹ lọ́wọ́ táwọn sì máa ń jẹ́ náà ni àìmọ́ jẹ́ máa kò ní jẹ́ ló máa jẹ́ náà ni. lo pode na bio mi we indo ete mi se tonu bo nyisu wọ́n ní wọn ọ̀yọ̀ kan táwọn fẹ́ tọ ọlọ́rọ̀ gbogbo wa ká gbọ́ràn ká sì yìn wọ̀ mi se tonu bo nyisu ká gbọ́ràn ká sì yìn wọ̀ mi se tonu bo nyisu ká gbọ́ràn ká sì yìn wọ̀. do nyende mi mo fi yen o lezun bodun lo te wọ́n ní ìtòrí àwọn táwọn ń bẹ níbẹ̀ àwọn òun ló gán wa àwọn ti di òòṣà de po fan fun we ìyókù fẹnẹkú fẹnẹ ni folklore de po ìyókù irọ́ ni àwọn ti dòòṣà. donc hunzon che de nyowa ujiwe no bo adododo de gbe to hun to wọ́n ní iṣẹ́ ìṣẹ̀ṣe táwọn máa ṣe ohun eré ẹ̀nà ọkàn táwọn máa ń balẹ̀ sí náà wọ́n fi máa ń sọ̀rọ̀ láwùjọ ẹgbẹ́ láwùjọ ọ̀rẹ́ láwùjọ gbogbo àgbáyé do e ma yin tron kede sin do enyo nítorí àwọn òmàdí tán nìkan ohun subo mo do na àwọn rí di ìkan pípọ̀ òòṣà pípọ̀ do na lo na kondo mi ude yin chele ní ṣàǹpá oríire náà jẹ́ ti gbogbo wa. me no wa nu bo no kule tron le Hunogan sọ pé àwọn tí máa ń ṣe nǹkan tí ó sì máa ní tron ní tron di emi ma ba yin lo tron ní mi ṣe kí náà ó sì ṣe kí náà. besun gbedo ye ni gbo ye ni ma so wọ́n ní látẹ̀ntò ní lọ kán gbẹ́jẹ́ kán má tún ṣe nǹkan tí ò dáa kán máa sọ tron lérí irọ́ kán gbẹ́jẹ́. inu wule me gbon alo pa susu me wọ́n ní tron máa mú yàn gbọ̀nà pípọ̀ ọlọ́run ló láàánú àwọn ò láàánú bẹ́ẹ̀ náà. anga kule ma o wọ́n ní o lè ṣe ọlọ́run kó kú ọmọ. àmọ́ wa lọ́bọ̀ nu adọ̀ tron díẹ̀ ò bá ìtàn lọ́wọ́ mẹ́. àmọ́ ṣe kí náà wá sọ pé tron ni ọ̀rẹ́ ẹ̀ máa ń nàyàn ọ̀nà pípọ̀ nígbẹ́ nàyàn. mẹ́lọ́ nganu jẹ hẹ́n. olú ẹ̀ ó lè máa kúṣẹ́. e nganu tó àwùjọ kẹ́ńkẹ́ńkẹ́. ó lè máa ṣe òtútù kéèké. ó máa di hólẹ̀ nánú kọjẹ ní. àbáwọn ọ̀hún tí ò sí ẹjọ́ ẹlẹ́jọ́ ọlọ́run máa jẹ́ tiẹ̀. wọ́n máa ń yún ẹ̀dọ̀ ń dé mi náà wà bọ́nà kúlẹ̀ tron lọ wẹ̀tọ̀ èmi o. kò ní mọ̀ pé ohun tóun máa ṣe sí àìdá tí sì ń sọ tron nílé irọ́ òun nílò. mi jalè mi mọ̀ kúlẹ̀ tron ní mi dó làálò. òun gan ní ká dáàkún kó ní kálukú wa ká má máa pe tron tá a bá ti ń kúrọ́ ẹ lè máa sọ ọlọ́run. yìí máa wùdó fẹ̀mí ṣe gbàkún dé tànà mi. àwọn tún fọ ọlọ́run bẹ̀ wá. mi jalè mi lọ báyìí. ká dáàkún ká má máa ṣe ọlọ́run ló ní sùúrù tron ò ní sùúrù bẹ́ẹ̀. pàtàkì yan lẹ. pàtàkì ẹ̀yin ìyá wa. minnu wa lọlẹ gan lebọ ye náà fi da tún náà di dọlẹ minna sọtò innocent báyìí di mẹ mamọ donna. pàtàkì ẹ̀yin ìyá wa ẹ má ṣe kí náà báyìí á sì máa da obì tí wọn máa ní ẹ ṣe ẹ sì máa ní ẹ ṣe ẹ sì ṣe. mi máa mọ ọ̀rọ̀ ẹ̀ wọ ẹ̀dọ̀ ẹ̀mí náà wọlé mọ̀ ẹ̀ mọ́. wọ́n ní iṣẹ́ ìrànwọ́ ti ń bẹ ní ìjókòó yẹn tó kárí gbogbo àgbáyé lọ́tún lọ́sí olóhùn òmùyàn o. nu pé tojí nu pé gbẹ̀jí ẹ̀ mọ́. ẹ̀dọ̀ náà mi ìrìnà jùmọ̀ tẹ́wẹ̀ kò fọ́n bokoto kponu boto hunzon wa kaka edo aho 4:35 we ko ntan wọ́n lágo kan òwú náà wọ́n ti jí náà wà ní ponu náà wọ́n ṣiṣẹ́ tí tó fi á lo aago 4. donc e ma yan ihun kì í ṣe kan eré. vodun de no sanu we won wọ́n ló ọ̀ṣà tí ikọ̀ ohun tó fẹ́ ṣẹlẹ̀ ní o. e no sanu mo ikọ̀ ohun tó fẹ́ ṣẹlẹ̀ o. e na wule memo ló mú yàn o. ngbe di do mo àwọn tó kún sọ. e na wule azeto ló mú àjẹ́. e na wule akuna no ló mú oṣó. e na wule awutu do na meto lẹ́bọ̀ lóògùn. e na wule meyan kan le ko gbogbo papa àwọn ẹni ibi tí wọ́n mẹ́gà kú ló mú ẹsọ ní ṣàǹpá. me de pepe de na no fide bonado atinke du viche de mi na so ata atinke du viche de tro na wule ní ṣàǹpá. sí o. me de pepe de na no fide bonado ni ne yan kan de do asi chedego tro na wule me sí ọ̀pá. me de pepe de na no fide bonado ni ne yan kan de do viche le go abi viche vile tro na wule me sí ọ̀pá. do nuti no eton le go do mla o je go tro na wule sí ọ̀pá. me de pepe de na no fide bona zende do emi na jire do wan na touche le go tro kun de na wule me ni e ka wule me lo e ma jo ya o Oní fi sílẹ̀. do mi wa je na
ni tro ehe wule mede ni ma je fi lo e ma jo me lo mo ga ni tro ti nbe ni ijoko to carry ọ̀tún tó carry òsì ìránṣẹ́ Ọlọ́run tó bá múyàn kan táwọn ò bá dé kò ní fi sílẹ̀ o tí ò bá Ọlọ́run ẹ̀ ti rí lẹ̀ mi go bi o mi de le be wọ́n ní ká wọnú ra wa mi ma mo hobo de hoblo mo ẹ má lóyún kẹ́ yọyún àwọn yọyún mi ma jajo blo mo ẹ má jalè ẹ̀yin tẹ́ ń fi wọ ẹ mi mo do menu blo mo ẹ má ma sọ̀rọ̀ lọ́rọ̀ mi mo do mi de le nu ko to blo mo ẹ má jẹ́ ká ma sọ̀rọ̀ ara wa ni e ma imo ngbe di do na mi mo mi ò síbẹ̀ wọ́n ní tro menga ku do múyàn o kaka ndo aga e do asipoji fi do janji to fi nde dodo mo lo na bai yo ende wọ́n ní tí ìhùnà ga ní títà fi wá gbẹjọ́ kò ń tí ń sọ fáwọn ọ̀nà wá ń ṣe o do mi o sugbon mi he to ponu abo mi to jiro na e jiro na fle Bẹ́ẹ̀ ni we so o. wo mi do ze wa ku yi ina chena me ní ṣàǹpá tí kí wọ́n pàlà fíà. Yọ̀wá àṣègbè bọ́n gbárùndó. Yọ̀wá àṣègbè kúmá nínú tó èhùn lọ́dẹ máa yọ̀wá ó ń tọ́ lájẹ̀ mẹ́. Yọ̀wá gbárùndó. Yọ̀wá. Megantunde janta tono hosu pla odi nye hunogan Adjasa hunogan hunyo dana sinche máa sì dìgò ní tí gbónígbó kàkà sọ ìṣó wọn pa. Apo aton e ni lesun milia aton na ní ṣàǹpá kásà pẹ́pẹ́. ene oh Megantunde janta kene janta po pla odi mu pe toji pe gbeji kikan na meto sisan na meto autu igbo na meto azo igbo na meto ene nye osu Zakaria Adjasa Oloye Sheruba won dadi baba ja won laya oko ya laya won nye osu kwa patron Megantunde ape nkunwe ayi klepo zapodo no chomi adi kenje keton lo memlo me kai kento chile nye manyoye je we nyo kento chile klepo zapo gande pepe me de na fun awon no emi ja funfun mi gbe wule ye sokote na ye so ahonte na ye kento che huno mete ya huno gamete ya peji gamete ya befa mete ya atike nduvi mete ya vodun we ya awono we ya amanu ato we ya afa we ya pastor we ya baba henu mewe iya henu mewe awo gboni mewe ayonkubi to hun to mewe tro hun to mewe damami hun to mewe kode mente we
Mais toi, t'es chez Hemile pour pas t'en jaillir. Mais toi, t'as somme de peu mana dit l'auto besoin. Ah, si qui est ton lait pour pas t'en à bewa donner. Bon, que toi, est ton lait, il y a nos fonds bon à un jet. Que toi, tu es là pour pas t'en à bio nous to de. Azemi doit gagner. On est derrière. Nado jadok. You don't quite banana me no go to come. No you do tell you don't know me. Ovial barika no vijovi. You know what you me. Me na do kondo popo mi po na do jadok to sunu le me ide ye wa to yon le me ide ye wa. Na dagbe ni kondo me ko ji. E kare ana pe nu kun wali atu ya re mu osu ya o sha pe nu kun ego. Vina gane, vivina gane. Emana daku, emana chaku. Iye ton kigo eton anoyon. Godagbe na kondo me pour papataji. Me to file wale. Me ma o mo hobo jivi, na mo hobo jivi. Ena mo hobo jiyon jiga. Me ma o do asuna mo asujo asuda. Me ma o masida na mo asijo asida. Me ma o do azona mo azonjo azona. Me kwe ma plidasi na kwe na plidasi ne. Me ma mondu ena chemi mondu. Me ma moa ena moa. Me ma do alafia bo wa fie gbele ko ena mo alafia. Me ma do jijo na mo jijo. Oho no to ma yin mi ton. Akoba daba ma je koran mi. Ke to mi ton le po na jayi nu kun mi ton me. Bo ko ede mi duro na pe to so. Mi na pe ko ilopo aya jije ko. Nu yin na kande ma ku je me. Ke to mi ton le we aglado ko gbe. Ke to mi ton le ana wule bla. Mo e a wule ye bla. A wule ye aso ye du lopolopo. Mo ene. Gbe bo emi na isi an ite mi ton me emi na suku do bo so aso da do bo so foto na mi le e ka dodo mo lo lo propo mi ton le lo ni medicine na yan lo e ko me lo susi e do ni medicine na so e so po me lo susi mi ja le mi si to nu wo yin su aya jije me ko na do bi o pe yo lo me ko pe lo na ipo si na me po ìdùnnú àtayọ̀ láfi wọnú ọdún 2024 ẹkún òní jẹ́ tiwa ìbànújẹ́ òní wá wa kàn àjálù òní wọlé tọ̀ wá ogun káwọ́ sórí fẹsẹ̀ janlẹ̀ kò ní kàn wá o àwa ò mọ̀ tá àwọn ọ̀tá wa gbogbo ní oṣù. Dagbe wa to metone ana pe nukun unogache agbande kan chenu ma o si gigo ni ti ko ye ni ape gogo pe nukun hun vie ton le po won wa kasa zio ape nukun hun vie ton le po zio
vini mandakuni eblo asini mandakuni eblo vini mandakuni eblo mi un vie ton le pepe mi ton manada alafia na kondo me poji me ma mo kwebo kwa igba na mo kwebo kwa igba we yoyo ni me mi na me ka odo igba bo mo gba na mo kwebo pa ho de no iwudo mi ton le popo ata mi na mo isi kan chenu si un to me osuma na gba e ma na wo chapa be dovo se dovo anyan do la na mi chapa do yen no fon bi o dagbe ni e yen no fon bi o dagbe na hun vie ton le po yen ma anyo kento ni ndo kento to ye me je enyo kento lo bo e ko je ko kento lo le àfi máa di son gbonu bí ọkọ èmi tán gbé. Ní champagne. àfi máa di tòkó èmi tán gbé máa di son kó èmi tán gbé. Ní champagne. àpáyìnà kan dé máa di son gbonu bí ọkọ èmi Ní tán gbé. champagne. àpáyìnà kan dé máa di kó èmi tán gbé mọ́ máa. Ní champagne. láàfíà náà kò dó mẹ́. Àlàáfíà ní champagne. Lọ́kọ̀ jẹnu lóye. Oye. Otro mega kundi. Sunu le goro bisi nemue yera do ko de sojo na we. No ye te ko na we. Goro bisi enne we ya. Mega kundi gros bisi debi ouais ina bi onu yi wudo yi ton le bo anana yi gros bisi enne we non le enne we ya d'accord be nyonu le aton e ina we Software, Mile ma software, Mile ma software.
Donc année 2023, mais nous aimer les causes en millions de toto et d'ao, mais on disait à l'onanga. L'onga, nous donnons millions. Mais la dit beaucoup sur la auto 2023. Où est mes gangers? Était où est mes gandou? Était où est mes gangers? Était où est mes gandou? Mais qu'à gando tout le boulot. On a mon bas, on a mon FIFA, on a mon vivo, on a mon wenda, on a mon ala. ní kò dẹ kodogoro lọ. wọ́n ní tá bá ti gbẹ ta tí wọ́n pọ̀ lọ kó nígbà lọ́kẹ́ tí mo ṣàdúrà ṣe igó tí ń bẹ lọ yín. mi ní jòwó ẹgbẹ́ dó. kẹfẹjọ sílẹ̀ àwa nájà àti ní wàndò. mi ní jòwó ẹgbẹ́ dó
ẹ fẹjọ́ sílẹ̀. mi ní dọ̀nù èmi jíjúrò tó pé yọ́yọ́ dé mẹ̀mí náà bí ọ́ mi kò dẹ̀bí fẹ́ bójú ẹgbẹ́ tó. wọ́n ní kẹ́ fẹjọ́ sílẹ̀ o. ní mi ka ba ipò mi máa ṣe bó ṣàgbọ̀n tableau dó mi ò yánu lẹ̀ ó ta mi tán ló fẹ́. ọlọ́yin obìnrin ẹ má pàgbé tó yín wí nídọ̀tí. nùkàn léwẹ̀ yẹn nù gbídí gúròdó. wájú ni kẹ́ fi fà. dó flẹ̀wẹ̀ àṣetọ́lẹ̀nu mọ̀nù èmẹ́ ló púlọ̀pọ̀ náà yín tẹ̀. nítorí bẹ́ẹ̀ ni àwọn ìyá wa ti gbé mọ́ ibi ohun tó ní kálukú fẹ́ jẹ́. mi ò sún lẹ́ẹ̀dì mi ń gánzé ló tàgò. àwọn ọkùnrin a lè gbé sérí. dó mi lẹ́nu tó àwúlẹ̀ ló tàwé lẹ́pọ̀. nítorí a máa ń wẹ̀ sórí nígbàkigbà lóòrèkóòrè. mi lẹ́ẹ̀dì ní mi tẹ putin túbọ̀ tẹ làwù mi lọ lẹ́ẹ̀dà. bàbá níbẹ̀ yẹn tẹ bá tẹ̀wẹ̀ ìwẹ̀ ń. ẹnì ó tu mi ní máa ṣe ló dàgò lò. nítorí àwọn ní ká má fi sínú nítorí oògùn tó lè wọlé. àwọn ẹni tó sì wẹ̀ láàárọ̀ yìí báyìí wọn fẹ́ gba gòrò. àwọn ní àwọn yẹ́lọ̀ mi ẹ̀ máa la owó ẹgbẹ́ pọ́lọ́ fi èlà ẹ̀ máa jẹ́ iglo. ọmọ la owó ẹ̀lì po àdìyẹ bẹ́ẹ̀ kẹ̀kẹ́ kan. mi jó wẹ̀gbẹ́ dó mo bẹ́ẹ̀ dẹ̀ ni o mi jó wẹ̀gbẹ́ dó mo bẹ́ẹ̀ dẹ̀ ni o ǹjẹ́ àánú ara yìí ṣe yín kẹ́ máa sọ pé àwa ṣeré níbí ǹjẹ́ àlè sí mi ẹnu kẹ́ máa tọrọ àdúrà nǹkan tó ní kálukú ń kẹ́ ó Jésù Kristi ọba gègé ètè máa ń lo dayọ̀ ni. mọ́wẹ̀. ya ìbò ló kù sí. ṣàdúrà pé kóun tún ní táyì kábà lè complète bílíkì. ìwọ náà pàápàá ẹ máa ga ìṣó. ẹ fàròyé lẹ̀ wọ́n ní ká fẹjọ́ sílẹ̀ àdúrà ní ká ṣe o. mélòó ló sọ fáwọn obìnrin nísìnyí. máa. wọ́n ti gbà ní. wọ́n eléyìí ò gbà. kò sínú trump kò sùn ní àwọn. àdúrà asabo kọ́míà ó dẹ̀. ṣé wémẹ̀nù ò sí níbẹ̀ tí ó wà nísìn hanjam. wémẹ̀nù ò sí níbẹ̀ tí ó tètè débi bá ẹ̀ ní máa ṣe bí ìyá ohun náà. ẹ̀yin lẹ́mọ̀. Vai conseguir. Arabo. Jadi. Ẹ máa ń jẹ ìwúra rẹ̀. Ọ̀yá ìgbòrò. Gòrò bù ṣe wọ ẹgbà mí o. Àyìndé ẹgbà mí là ń gbà. Èmi ò ṣe fún wọn lọ́rùn. Ọ̀rọ̀ àti fàtù. Àyìndé gòrò sẹ̀. Ó kùnú gínà báyìí. Irọ́ gòrò wà lọ́hùn yóò wà ní kòmù. Ẹ má sì rántí ẹ má gbàgbé ni a sì ń wí ni ẹ di ẹrù gòrò bùjí pàfẹ́ yín wá lọ́la kí n máa sọ fún yín ẹni tí ò bá mu wá tá a bá ń lọ sọ́nà olú ẹ̀ ò ní gba bùjí.
ẹ̀yin tẹ́ ti gbowó àgbò ẹgbẹ́jọ́ kẹ́ tó bùṣe. ẹ̀yin tẹ̀sí tí ìsanwó àgbò ẹ sanwó ẹ̀kẹ́ tó bùṣe bí ò sí bẹ́ẹ̀ tí ó bá di ọ̀la á yọ yín sọ́tọ̀. owó àgbò ẹgbẹ́ wá. ẹ níwẹ̀ orí dépò tẹ́ gba bùṣì. mo wà ń bí ẹgbẹ́ wá fún mi. omi lásán ní bù sínú sóò lẹ́gbẹ̀ẹ́ kan yìí nílẹ̀ máa fò fọ yín. èmi mo sọ bẹ́ẹ̀ fún yẹn mà mo ń ṣe bí mo ti sọ. sórí gòrò náà. irọ́ àpèmára là ń pe tèmi dèrè kí máa lọ pin tán èwo lèmi náà fún ó ti gbẹ́ di. Àyìndé Orígòrò. àwọn ẹkú bẹ́jọ kó ń bò bẹ́. wàláhì àìyọ kí ń dájú èèyàn lọ́la o gbogbo ẹni tí ò bá mú bòjì ìgbòrò àfihàn wa. ẹ̀yin dà ta ló wà mẹ́ ẹ máa ṣe list àwọn ẹni tó bá àwọn ẹni tó bá mú ẹrù wọn wá ẹ ṣe list wọn fún mi. ẹ gbọ́ ní sin o kó má dọ̀lá kẹsàn-án pé akọgun dájú o. akọgun gbẹ̀bí pẹ̀lú fẹ́ ìkókọ Gàfárì ti gbé tiẹ̀ wá. kó má dọ̀lá kẹsàn-án pé akọgun dájú o kí ni a ṣe akọgun náà ohun tẹ máa ń gbé wá bí ẹ̀rọ ẹja kan gbé wá kọ̀ ló wá àgbò. máa ṣàkọsí wọn. a ṣe fún lọ́wọ́ ọgbọ́n ìbò ló kù. ẹ má fi pa irun o. Fitẹ́ podo. Fitẹ́ podo. Ẹ sì dúró lẹ́yìn. Ẹ fọwọ́ lọ. Ara bolo. Ilé àtọ̀. O mẹ́rin kò gbẹ́yìn agbẹ́gi sí àsìlè máa yẹ. Àti agbẹ́gi lẹ́yìn kò Jésù. Bọ́lá tán lò. Agbẹ́gi lẹ́yìn pé tó dá lọ́wọ́ lọ Jésù. Àsìlè kàlẹ́ bí tètè. Oya mi tó dẹ́wò. Mi ṣe kò lílì bọ̀tà náà fi mi tọ́ lẹ̀. Mi lílì bọ̀tà náà fi mi tọ́ lẹ̀. Oya ẹ̀yẹ ẹlẹgbẹ́ mi ẹ wá gbà. Wá gbà. Ẹ̀ ló bí.
ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìn dé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mádàgbàmọ́lẹ̀ one fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wa tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ ọlọ́run tá a lọ̀tá ọlọ́run tá a ní olùgbèjà ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìn dé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi ìbàlújẹ́.